ẹlẹ́ńbẹ̀ wọn ẹ̀yin tèmi ọdẹ ọdún bí olórí Abímbọ́lá yín náà ni o lórí ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ ni mo wà báyìí. Ẹ jẹ́ ká bá wọn ganu sí ká tún ganu sí nípa nǹkan tí Awíkonko tó sọ nípa Ibrahim Chatta Film Village ní Ọ̀yọ́. Ẹ gbóhùn Awíkonko nísìnyí, ẹ gbóhùn Awíkonko fún ìṣẹ́jú díẹ̀ kí tó ṣẹ̀ṣẹ̀ sọ ọ̀rọ̀ nípa ẹ̀ kí tó sọ ọ̀rọ̀ nípa ẹ̀. Kò sí nǹkan tó bá àtàbà sọ nípa ẹ̀. Àwa náà wá gbọ́ ìgbà bóyá lọ́jọ́ iwájú a máa láǹfààní láti wá ya fíìmù tàbí sinimá ń bẹ̀. Sọ pé ká kọ́kọ́ wá wo àyíká. There's something we call location review. So àkọ́kọ́ fẹ́ wo ibi tá a ti fẹ́ ta lè rí lò ń bẹ̀. But unfortunately bá tá a débẹ̀, wọ́n ní kí la wá fún aláwa fún inspection. So wọ́n ní àsàn ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira. Kò sí nǹkan méjì tí mo rí yẹn sí yàtọ̀ sí pé wọ́n fi ń lé àwọn èèyàn kò gá fáwọn èèyàn to the best of my understanding, because láti ọdún tó pẹ́ láti ń lọ ṣe tourism, láti ń lọ sí museum, láti mọ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní museum. Ni mi believe pé this is a kind of tourist center. Ẹ kó fọmọ Yorùbá láǹfààní láti ṣàbẹ̀wò síbẹ̀ at any time. Ìṣèpá fẹ́ gbélé tí wọ́n kọ́ síbẹ̀ lọ, ìṣèpá fẹ́ gbà àwọn nǹkan tí wọ́n tò síbẹ̀ lọ, ìṣèpá ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ṣe ń bẹ̀. Bí kì í ṣe wípé àwa náà jẹ́ filmmaker, a jẹ́ producer, a dẹ̀ ti ń gbọ́ròyìn òkèèrè tẹ́lẹ̀ pé tó bá dábàá Ibrahim, àwa ni ká má dúró lórí pé wọ́n ní wọ́n sọ nìkan ká wá síbi báyìí. Lóòótọ́ ìdáhùn níṣèlú eégún ní gbowó débi kan, ó ní bí wọ́n ṣe tẹ̀lé oníkálukú ló. But notwithstanding, ó yẹ káwọn èèyàn wa kí wọ́n máa consider ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn. Mostly mo máa ń sọ̀rọ̀ kan wípé majority àwọn tí wọ́n fẹ́ra wọn ní actor yìí tàbí wọ́n fẹ́ra wọn star, ibi tí wọ́n dé ni wọ́n máa ń sábà wò. Wọn ń wo ibi tí wọ́n ti ń bọ̀, wọ́n dẹ̀ wo ibi tí wọ́n ń lọ. Wọn kì í wò gbà táwọn ń struggle àti ibi táwọn ti bẹ̀rẹ̀. Wọn dẹ̀ kí wá rántí àtúbọ̀tán mọ́. Ibi tí wọ́n dé yẹn, bí wọ́n ṣe tó yẹn nìkan náà ni wọ́n máa ń hámà lé lórí. Ohun Awíkonko lẹ́gbọ́n yẹn ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí ò rújú rárá. Ìgbà tí Awíkonko dé pápá oko Ibrahim Chatta Film Village, tí wọ́n débẹ̀, àwọn tó jẹ́ àwọn abániṣiṣẹ́ Ibrahim Chatta tó jẹ́ ikọ̀ fún Film Village yẹn, wọ́n béèrè wípé ṣé wọ́n ti mọ̀ pé ń bọ̀ tẹ́lẹ̀ àti wípé níbí báyìí o ẹ máa san ẹgbẹ̀rún mẹ́wàá láti lè wo ohunkóhun tẹ́ bá fẹ́ wò. Ìyẹn jẹ́ ẹni, mo rò pé bóyá owó yẹn ó ti pọ̀ jù lójú Awíkonko, àti wípé ní Awíkonko sọ nínú fọ́nrán yìí wípé ní bí wọ́n ṣe bá wọn sọ̀rọ̀ kò tẹ́ wọn lọ́rùn, ní àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ pé wọ́n wọ́ wọn, wọ́n rí àwọn fi wọ́n tàbùkù wọn. Ṣé wọ́n ti jọ níjà tẹ́lẹ̀ ni àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ àti Awíkonko? Ká sọ báyìí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tó bá jẹ́ bíi PA, àwọn tó jẹ́ bíi secretary iléeṣẹ́, àwọn tó jẹ́ pé wọ́n báyà ti wà ní ipò kan, rí wọ́n sábà máa ń fẹ́ máa tàbùkù àwọn èèyàn tó jẹ́ tòótọ́. Tẹ́ bá lọ sílé ìfowópamọ́, ìṣe tó máa ṣe ìwọ tó jẹ́ pé bóyá káràkátà ló rọra ń ṣe tó kì í ṣe ẹni tó ní billion tàbí millions, wọ́n ṣe máa fẹ́ fojú tẹ́ńbẹ́lú ẹ̀, wọ́n á kọ̀ fẹ́ wò pé ó yá ẹ ṣáà mú kí ní tẹ́ fẹ́ fi gba owó wá. Ó ti wà bẹ́ẹ̀ látayébáyé. Ṣùgbọ́n Awíkonko ti rò ó wípé ṣe mọ̀ wípé sense of entitlement yẹn ó pọ̀ fún wa tá bá ti ní ká wò lójú kejì. Ó ti wò ó wípé tóun bá débẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń gbóhùn sáfẹ́fẹ́ tí àwọn èèyàn dẹ̀ ti mọ̀, bí àwọn èèyàn ṣe lè wò kó mọ̀yàn tó, ẹ má gbàgbé pé bí wọ́n ṣe jẹ́ ìlúmọ̀ọ́ká tó, àwọn míì náà wọ́n tí mọ̀ ẹ́ o.
ìgbà tó débẹ̀ tí wọ́n ní pé kó san ẹgbẹ̀rún mẹ́wàá mi ò rò pé ó ti pọ̀ jù ẹ ká yẹ ẹ̀yin tí ẹ bá lọ wọ́n lè bá yín jọ ṣe tó yẹ pé èèyàn mẹ́wàá lè bá lọ tó yẹ kó jẹ́ 100,000 wọ́n lè pé kẹ́ mú iye báyìí wá nígbà náà gẹ́gẹ́ bí àkọ́kọ́ tẹ kọ́kọ́ débẹ̀ àti pé ní ẹ mọ̀ tẹ́lẹ̀ ẹnikẹ́ni ló lè ṣerú àṣìṣe tí Awíkonko ṣe yìí irú èmi náà ní ti bá tí wọ́n fẹ́ lọ síbẹ̀ èèyàn á kọ̀ déédéé gbé mọ́tò èèyàn á lọ wàá tẹkọ̀ létí ṣùgbọ́n nígbà tó bá débẹ̀ lóòótọ́ àwọn nǹkan tó yẹ kó ṣe wàá ṣe àìmọye àwọn museum náà tó wà káàkiri tourist centers gbogbo ẹ̀ náà kọ́ la ṣe máa pè pé à ń bọ̀ ṣùgbọ́n tá a bá ti débẹ̀ ó ti ní iye owó bóyá káàdì kan náà máa fún ẹ tí wàá fi kọjá owó ni wàá san láti gba káàdì yẹn nírú ibi báyìí nísìnyí ibikíbi tó bá fẹ́ lọ káàdì tó máa fi o gbọ́dọ̀ lóòdù bus card tó máa fi gun bóyá ọkọ̀ ojú omi náà máa gbé ẹ wọ̀ o máa tẹ káàdì ẹ síbẹ̀ ìyẹn ni pé o ti sanwó fún nǹkan tó fẹ́ lọ wò yẹn o kò ń ṣọ̀fẹ́ so bẹ́ẹ̀ náà ni ní gbogbo ibi ló ti wáyé ẹ má gbàgbé wípé private own organization níbẹ̀ yẹn kì í ṣe charity kìíní ló jẹ́ ẹni tó dá sílẹ̀ tó ní nǹkan ẹ̀ bó ṣe fẹ́ ṣe nǹkan ẹ̀ nìyẹn tí Awíkonko bá rí pé òun bá lè sanwó yẹn kò yẹ kó ẹ̀rì bí ohun tó ń jáde yẹn lèmi ò nífẹ̀ẹ́ sí kò sí nǹkan tó burú tí tó bá sọ fún àwọn tó ń ṣe pé bó lẹ́yìn ṣe ń sọ̀rọ̀ síyàn yìí kí wọ́n gan kó sọ̀rọ̀ sí wọn bẹ̀ pé bó lẹ́ ṣe ń sọ̀rọ̀ síyàn yìí mi ìdẹ́bí wá tọrọ oúnjẹ mi ìdẹ̀rù pé mo tí kọjá àyè mi tàbí kó o pe ọ̀gá wọn tó jẹ́ Ibrahim Chatta wípé ó yẹ kí wọ́n kọ́ àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn ní bí wọ́n ṣe ń báyàn sọ̀rọ̀ respect ó ṣe pàtàkì courtesy ó ṣe pàtàkì torí tí ò bá ṣe bẹ́ẹ̀ tí ò bá tètè tẹwọ́ nǹkan tí wọ́n ṣe yìí pẹ̀lú Awíkonko àti níbẹ̀ nǹkan tí Awíkonko sọ ni kó má dojú iléeṣẹ́ yẹn gan bolẹ̀ nítorí pé ní kò kàn mí ní títí wọn kò kàn mí ní títí wọn ọ̀gá ọ̀tà owó aláàrù tó ru ọ̀gọ́ yẹn láti oko wá sílé á pé ó máa pé kí Ibrahim Chatta kó tètè ṣe àtúnṣe láàrin kó tètè sọ fún àwọn tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ wípé rárá o mi ò fẹ́ irú ìwà tẹ́ ò sí lágbájá Awíkonko tàbí ẹnikẹ́ni yòówù tó lè wá síbẹ̀ nísìnyí tàbí lọ́jọ́ iwájú a mọ̀ wípé lóòótọ́ wọ́n máa ń ṣe ojúṣàájú ti pọ̀ jù a rí i pé gbogbo wọn náà ló ní àwọn ibi tí wọ́n ti lè gba àwọn àlejò ẹ má wò ó pé ara yín nìkan lè fẹ́ ní film village yìí oríṣiríṣi àwọn èèyàn ló máa wá nítorí pé àwọn tó nífẹ̀ẹ́ sí àṣà ìṣe wọn máa lọ síbẹ̀ tí a bá wò lóòótọ́ bí nǹkan tí Awíkonko sọ ní tó bá jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ti gbajúgbajà ṣé tó bí wọ́n ṣe ṣe fún òun náà máa ṣe fún wọn ni ẹ rí i pé tírú bí àwọn tó jẹ́ bí irú Davido Saheed Òṣùpá K1 The Ultimate wọ́n bá lọ síbẹ̀ a rí i pé wọn ò ní hùwà bẹ́yẹn sí wọn ẹ jẹ́ ká kọ́ bá a ṣe lè tá a ṣe lè kó ara wa papọ̀ bí ìyàtọ̀ bá tiẹ̀ máa wà ẹ má jẹ́ kó máa pọ̀ jù káwọn èèyàn wá máa wò pé ṣé mi wá sí ilé ayé wa ni nítorí nǹkan tó dùn Awíkonko jù nínú ọ̀rọ̀ yìí nìyẹn ìdàkejì ẹ̀wẹ̀wẹ̀ bàbá Awíkonko wọ́n ní àwọn àgbàlagbà náà ló bọ̀ wọ́n ní ojú làgbàlagbà máa ń yá àgbàlagbà ò kì í yánu sọ̀rọ̀ ẹ̀bù kù díẹ̀ o nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò tí ì tó nǹkan tẹ́ wàá bọ́ sórí ayélujára tẹ́ bẹ̀rẹ̀ ẹ wá gapá ìbolẹ̀ lọ rí ẹ ti lọ àwọn ibì kan rí kinní kan àwọn ibi tí ẹ lọ rí yẹn ṣe ẹ̀ sanwó tẹ́ni ẹ jẹ́ ká gbé nǹkan tiwa lárugẹ ẹ má jẹ́ ká máa wò wípé ẹni tó wà lókè kó jábọ́ nítorí àwọn ọ̀rọ̀ tí bàbá Awíkonko sọ ẹ rí i pé ìwà ìgbéraga ó wà lára wọn ó hàn gidi gan àti wípé bí ìdúkùú tẹ bá tiẹ̀ ti jọjọ ní nǹkan kan tó jẹ́ pé bóyá ó ń bí yín nínú sí Ibrahim Chatta kò yẹ kẹ́ wá ṣe bẹ́ẹ̀ yẹn kò yẹ kẹ́ gbé sójú bẹ́ẹ̀ ti gbé sójú jù ẹ ti gbé sójú jù ó hàn ní gbogbo ara wọn bẹ́ẹ̀ náà ni àwọn tó ń jọ lọ bí wọ́n ṣe ń já sí nìyẹn àwọn náà ń já sí látẹ̀yìn
wọ́n fún kinní sí i. Ẹ má ṣe bẹ́ẹ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ etí tó bá ti gbọ́ àlọ wọn kì í gbọ́ àbọ̀ mọ́. Ibrahim Chatta, ẹ lè pè é tẹ́ ẹ bá ní aago rẹ̀, ẹ béèrè aago ẹ̀ níbi tẹ́ dúró sí yẹn náà pé ẹ fẹ́ pe Ibrahim Chatta. Kẹ́ ṣàlàyé fún Ibrahim Chatta náà tí ò bá wá ṣe dáadáa tàbí tó bá sọ̀rọ̀ kan tàbí tó bá jẹ́ pé ní tó kọ̀ rọ́bìṣì ìgbà ẹlẹ́ tó lè wá sórí afẹ́fẹ́ pé ẹ wo nǹkan tí Ibrahim Chatta ṣe. Ẹ jẹ́ agbéra wa lárugẹ. Ẹ má jà máa sáré fọ aṣọ ìdọ̀tí wa ká wá sáré kó síta. Ìtàgán yà lọ bá ara ọṣẹ wá là ń fẹ́. Mo fẹ́ fọ gbogbo àwọn aṣọ ìdọ̀tí, gbogbo àwọn ẹ̀wọ̀ tẹ́lẹ̀ wá kó wọn síta, wá bẹ̀rẹ̀ sí ní fọ̀. Ẹ má jà ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ agbárùkù tira wa. Tí ó bá kù díẹ̀ káàtó, ẹ jẹ́ a ràn ra wa lọ́wọ́ ká lè dọ́gbọ́n, nítorí pé ibi tí wọ́n wà yẹn náà Film Village yẹn owó náà fi gbé kalẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó máa gbàdúrà wípé kó relẹ̀. Owó ni wọ́n fi gbé kalẹ̀. Wọn ò ṣe fún láti jẹ́ pé kó kọ̀ wá máa wò ó nìkan tàbí pé kó kọ̀ wá ya àwọn tó ń lọ ya sinimá náà, ṣé wọ́n ní gbowó lọ́wọ́ wọn? Wọ́n á gbowó. Bírò ẹ̀yin kan bá fẹ́ lọ́wọ́ sí ẹ pé iye báyìí mo fẹ́ fi lọ́wọ́ sí nǹkan tẹ́ gbé sílẹ̀ Ibrahim Chatta, kò sí nǹkan tó burú ń bẹ̀. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká wá wòra wa ká wá jẹ́ ẹlẹ́nu méjì, ká wá máa ṣe ojú méjì. Kò dá rárá. Ẹ jẹ́ a ràn ra wa lọ́wọ́. Tẹ́ ẹ bá tiẹ̀ ní owó, bó tiẹ̀ ṣe ọ̀rọ̀ ẹnu lásán, ẹ jẹ́ a ràn ra wa lọ́wọ́ níbikíbi tá bá ti bára wa, nípòkípò tá bá ti wà. Ẹ má jẹ́ kó wáyé pé àwọn Yorùbá wọ́n ní Yorùbá wo tó máa yọ ẹlẹ̀ nísìn, Yorùbá wo tó máa ṣe adégún tó máa sọ pàdé ògún. Ẹ jẹ́ kó gba àwọn orúwà bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ kó rodò lọ mú mi láàrin Yorùbá. Ẹ jẹ́ kó rodò pápátá lọ mú mi. Ọlọ́run ràn wá lọ́wọ́, ojú òde ní tiwa. Ibrahim Chatta, ẹ ṣe àtúnṣe, ẹ bá àwọn òṣìṣẹ́ yín, ẹ bá wọn sọ̀rọ̀, ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀. Ó dẹ̀ yẹ kẹ́ ẹ ti ní bóyá nísìn ayé ti kóra wọn gidi lórí ẹ̀rọ ayélujára. Ẹ lè ṣe pé òkè ibi táwọn èèyàn máa lọ ní, ẹ fi handle yín sílẹ̀ www.Ibrahim Chatta Village. Ẹ ṣe bẹ́ẹ̀, ojú òní tiwa. Film Village yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe káwọn èèyàn lè mọ̀ lóko lódò mùtúmùwà tí ò ní lọ sírú nǹkan tó ṣẹlẹ̀ sáwí koko yìí. Torí ẹlòmíì náà tó bá ti fẹ́ lọ kẹ́rù má bà wọ́n pé bóyá táwọn bá débẹ̀ kó má lọ da omi lé wọn lórí. Ojú òní tiwa o, a máa jó wa ṣe o. Ire o.